ẹ̀yin àgbààgbà ẹni àrírú ẹ̀rí ẹ láfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni ẹ̀ka fi ń dẹ́rù bá o àfi dẹ́rù bá o kò ká àrírú rẹ̀ rí ni. ó wá jẹ́ ìrántí àwọn ìtàn apanilẹ́rìn táwọn ẹ̀gbọ́n wa máa ń sọ fún àgbà wa kékeré ní mẹ̀sí ilé tá a bá ń ṣeré òṣùpá a máa ń pè lódò àbí fàbú. lára rẹ̀ ni wọ́n pé bàbá kan ó kò ní mẹ̀sí ilé fúngbà àkọ́kọ́ wá lọ Ìbàdàn lásìkò tá a sì ń wí bí wọ́n bá fẹ́ kọ́lé mẹ̀sí èmi náà mọ́jú bá bíríkì ìgbàgboro wọ́n máa ń so amọ̀ báyìí wọ́n wà mọ́ tò lórí ara wọn tó di pé ògiri ó fi ra mọ́ ga ni bógiri ń bá wá ga débi tọ́wọ́ ò tó wọ́n wàá ṣe pẹpẹ àwọn kan wàá gun pẹpẹ àwọn tí ń bẹ nsàlẹ̀ wà mọ́ so amọ̀ wọ́n mọ́ jù sí àwọn tí ń bẹ ní orí pẹpẹ lọ́hùn àwọn eléyìí ni wọ́n wàá tò títí ògiri ó fi ga débi tí wọ́n fẹ́ kó ga dé. bàbá ìwá ṣe bíbẹ̀ náà ni wọ́n ṣe ń kọ́lé gbogbo àgbáyé wọn rà àwọn bíríkìlà ìgbàlódé rí ńgbà bàbá wa dé Dùgbẹ̀ tí ń rí ilé Awólọ́wọ̀ ilé àwọn àgbẹ̀ kòkó house tẹ́lẹ̀ yìí ò ga fíofío àwòṣí fìlà ńlá yà bàbá bá làgàrà ń bàbá bá fọ Ìjẹ̀ṣà àpàpàǹdodo bàbá bá pé ọ́níjú yèé ju nǹkan ìtumọ̀ rẹ̀ ni pé ẹnikẹ́ni tó lè dúró sísàlẹ̀ tó lè ju amọ̀ tẹ́ dókè lókè lọ́nà ó yẹ ká pàtẹ́wọ́ fún ó ń ju nǹkan àmọ́ ẹ fi bá mi ńlẹ̀ òjé ọ̀rẹ́ mi nǹkan Sunday ọ̀rẹ́ má dé bàbá Àjẹ̀bú ńlọ́ta mi ló lobó lẹ́nu ọjọ́ mẹ́ta ìlú ní ṣé mo rántí òwe ìkìlọ̀ táwọn bàbá wa máa ń sọ pé ìwọ̀nba ní Tanpepe ń gbèjà ẹ̀yìn mọ́ mo rántí o Tanpepe kòkòrò kan báyìí ní dúdú bìnàbìnà a máa wà lára ọ̀pẹ bọ́ bá tààyàn a máa ronú pọ̀ èèyàn mọ̀ pé ọlọ́run yìí sọ bàálù kan Tanpepe ní senior brother kankan àbúrò Kàmùdù ìmùlẹ̀ ìjà lọ ọ̀rẹ́ Sálámọ́ sẹ́rí gbogbo ọkọ̀ tí mò ń dárúkọ náà àwọn ìpátá fámìlì èèrà ni wọ́n tó jẹ́ pé bọ́wọ́ wọn bá tẹ̀ èèyàn mọ̀ pé nǹkan ń sọsẹ́ ṣé wá rí Tanpepe bí mo ti wí jàre ara ọ̀pẹ ló máa ń wà tó bá wá tásìkò pé ẹ̀yìn ti pọ́n ṣe mọ̀ pé ara ọ̀pẹ náà lẹ́yìn ti máa ń wá àwa lọ kọ́ èyí ò ní pé a gé ẹ̀yìn a gbé wálẹ̀ àfẹ́ fi ṣepo Tanpepe sì ń bẹ lára rẹ̀ náà tó sì ń tààyàn torí wọn ìsábà wọn ń dẹ̀yìn àmọ́ ń gbò bá wá yá tá a wá ń sá àwọn ẹyìn wọ̀nyí tá a fẹ́ kó sínú àgbá agorodóòmù torí a ní láti ṣe ẹyìn tí wọ́n ó tẹ̀ kó tó wá di epo lẹ́kù bàbá tí wọ́n ń sá ẹyìn tá à ń kó sínú àgbá tá à ń kó sínú gorodóòmù ẹ ra àwọn kan tí wọ́n ń gbọ́nú àwọn Tanpepe wọ́n wà bẹ̀rẹ̀ sí máa kọrin ìdágbére fún ẹyìn pé tó ní ìní Olúwa ràn mí lọ́wọ́ dé o wọ́n wà rọra mọ́ fà ẹyìn díẹ̀díẹ̀ tí wọ́n fi ọra lọ́ntiyan àmọ́ àwọn olórí kunkun tí wọ́n ká fẹ́ràn ẹyìn tí wọ́n fẹ́ràn ẹ̀yìn bẹ́ẹ̀ bó ṣe ń fẹ́ràn sìgá ọ̀pọ̀lọpọ̀ wọn sì bá ẹ̀yìn wọnú àgbà náà títí tá èsè wọn papọ̀ tí wọ́n èkú bẹ́ẹ̀ ni àgbààgbà Yorùbá fi mọ́ pé ìwọ̀nba ní Tanpepe gbèjà ẹ̀yìn mọ́ bí bẹ́ẹ̀ kọ́ yóò kú kí a ní ìtumọ̀ rẹ̀ wọ́n fi ń kìlọ̀ fún wa ní pé ijó tí ìbá ṣe tẹni ìwọ̀nba ńlá ń dínkù kú rẹ̀ mọ́ lójúde ọba ọ̀rọ̀ tí ìbá ṣe tèèyàn ìwọ̀nba lè yàn ń gbà á sórí mọ́ ènìyàn fi pé kólúwa rẹ̀ ò mọ̀ rẹ̀ rù ẹlẹ́rù òrí kó wá fa tiẹ̀ lọ́wọ́ wọ́n ń bẹ̀ wá ni wọ́n ń kìlọ̀ fún wa ní tí ọba kàn wá ẹ dákun ẹ mọ̀jà mọ́ yọnu sí pọ̀ jù ẹ̀rí pàǹ bàbá wa ní làákàyè àtàwọn ìyá wa náà o àkó àsìkò yìí.